Àìdè. Èmi tí mo ń bọ́ fún yín ti pẹ́. Ẹ̀yin náà lẹ lọ́kọ̀ tá jókòó léyìí. Ọlọ́run kẹ́yìn. Mo kàn máa ń rí ládùúgbò yìí bàbá lówó tó ń bá ṣiṣẹ́ gan. Bàbá ẹ̀ kò nice jẹ́ ìmù ṣe ń kí ẹ. Ayé yín ọ̀dà. Mọ́nà mọ̀. Ó burú débi pé ọ̀gá mi burú bí wèrè ni. Ọdún mi ń kí ẹ. Tẹ́tí bàbá jẹ tó rú mẹ́yìn èèyàn gidi ayélujára rẹ̀ ló tó jẹ́ ìyẹn. Àfọkànbalẹ̀ inú mi dùn lájẹ ti kọ́kọ́ mọ́ yìí. Kan ọ̀rẹ́ mi ló ń bọ̀ yìí. Sọ́jà mọ́ yìí. Àìdè tó ń tó ọlọ́run owó yìí tó bá ti dé báyìí báwọn pò gan báyìí kọ́ ti owó mi ni owó ọjà mi ni bọ̀ tó bá ti mọ̀ máa fẹ́ bá mi pin ọmọ tó máa ná ó ti yẹ bọ́ ẹ máa ń ṣe nìyẹn. Àwọn owó epo nu. Ọlọ́run máa fẹ́ ní ká máa lọ kílọ̀bù nìbọ̀ tó bá dé báwọn track níwọ̀ ló ní máa gbàkọ̀ tí ó ti yẹ. Sọ́jà mọ́ yìí ló ti dá ọmọ àwọn owó epo kò sí wàhálà. Ẹ ǹlẹ́ o kí ló ń jókòó ṣe kí n dúró sí ni irú ìbéèrè àgọ́ wo nu. What do you mean? Shut up. Kí ni wọ́n sọ tán nísìnyí? Kí ló wà ní báàgì ẹ̀? Owó ni kí ló fẹ́ wà ńbẹ̀? Owó ló wà ní báàgì. Òbítíbitì owó. Ta ló ní owó tó wà ní báàgì? Èmi mo ní nǹkan mi àbí irú ìbéèrè olórí. Èmi mo ní. Ó pùrì sáyẹ̀. Nítorí ìjà wọ́n ní ìnájẹ́ lẹ́gbẹ̀ẹ́ báàgì. Nìkẹ́ni èmi lọ fẹ́ máa bá di kàdí wèrè kó jẹ. Ẹ̀yin owó epo. Ń bọ̀ fà wàhálà. Ẹ wo ẹ sọ fún o. Ẹ sọ fún tówó máa dín wàhálà ni o nígbà yìí bá jẹ́ gbogbo ètò ṣe èmi kò ṣe ọmọ tàbí pé jọ̀yìn ọlọ́pàá gbówó ní kí kàkà wà mọ̀ gbẹ̀kẹ̀lé wà mọ̀ rọ́bà ń dùn mí má bíbí ọkọ̀. Mr. Man wọ́n ló ń ta gbó ló ń ta. Èmi kọ́ mo ní o bàbá èkó ló ní o. Ẹni tó ń bọ̀ yà bàbá èkó ló ní. Akọ̀fọwọ́ ẹ̀kọ́